A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu yóò gbéra kúrò ní ìlú Àbújá lónìí ọjọ́ 4 oṣù kẹsàn-án láti bẹ̀rẹ̀ ìsinmi iṣẹ́ working vacation ní ilẹ̀ Europe gẹ́gẹ́ bí ara ìsinmi rẹ̀ ọlọ́dọọdún fún ti ọdún 2025. Agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde bí ó ti ní ààrẹ yóò lò tó ọjọ́ 10 lẹ́nu ìsinmi. Ọ̀nànúgà ṣàlàyé wípé ààrẹ yóò lo àkókò yìí láàrin ilẹ̀ Faransé àti UK kí ó tó padà sí orílẹ̀-èdè. Ṣíwájú àkókò yìí ni ààrẹ ti rìnrìn àjò lọ United States, Faransé, United Kingdom, China, South Africa, Germany àti Tanzania. Nínú oṣù kínní ni ààrẹ ṣe àbẹ̀wò sí Dar es Salaam ní Tanzania láti bá wọn kópa nínú ìpàdé àpérò àwọn olórí orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn ajagun-fẹ̀yìntì tún kóra jọ lónìí ní ìlú Àbújá láti béèrè fún sísan ẹ̀tọ́ wọn. Ọjọ́ 4 oṣù kẹjọ ni wọ́n wọ́gi lé ìfẹ̀hónúhàn lẹ́yìn ìpàdé pẹ̀lú òṣìṣẹ́ láti iléeṣẹ́ Defence and Finance tí wọ́n fi dá wọn lójú wípé gbogbo àjẹ́lẹ̀ owó àjẹmọ́nú wọn ni wọ́n máa san títí ọjọ́ 10 oṣù kẹjọ. Àwọn ajagun-fẹ̀yìntì tí wọ́n kóra jọ síwájú olú iléeṣẹ́ Ministry of Finance ní Àbújá ni wọ́n fi ẹ̀sùn kan àwọn aláṣẹ wípé wọ́n já wọn kulẹ̀, wọ́n kọ̀ àti mú ìlérí wọn ṣẹ lẹ́yìn ìpàdé wọn oṣù tí ó kọjá. Ọ̀kan lára àwọn olùfẹ̀hónúhàn tí ó pe ara rẹ̀ ní Mamaji ní wọ́n fi tipá mú wọn padà sí ojú pópó lẹ́yìn tí àdéhùn wọn àtẹ̀yìnwá ò so èso rere. Lẹ́yìn èyí ni ìròyìn jábọ̀ wípé adarí Defence Media Operation Marcus Kanye pàṣẹ kí àwọn ajagun-fẹ̀yìntì tínú ń bí yìí fi àyíká ministry sílẹ̀ lójú ẹsẹ̀. Ó ní ìgbésẹ̀ àwọn ológun àná yìí mú ìfàsẹ́yìn bá iṣẹ́ ní ministry. Kanye ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn mọ rírì ìfẹ̀hónúhàn yìí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn, síbẹ̀ wọ́n gbọ́dọ̀ tẹ̀ jẹ́jẹ́ kí wọ́n fi ọgbà iléeṣẹ́ ìjọba sílẹ̀ kí iṣẹ́ lè tẹ̀síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ti bu ọwọ́ lu ìyànsípò CSP Benjamin Hundeyin gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá PPRO tuntun. CSP Hundeyin kàwé gboyè nínú èdè Gẹ̀ẹ́sì láti Ifásitì Èkó LASU. Ó tún ní MSc nínú Legal Criminology and Security Psychology láti Ifásitì Ìbàdàn UI. Bákan náà ni ó gba ìwé ẹ̀rí nínú Civil Military Coordination láti Martin Luther Agwal International Leadership and Peacekeeping Training Center ní Jaji, ìpínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alukoro ọlọ́pàá tó fẹ́ gbéṣẹ́ sílẹ̀ Olúmúyìwá Adéjọbí bu ọwọ́ lù, IGP ní kí Hundeyin ṣe àmúlò ìmọ̀ àti ìrírí rẹ̀ láti fi mú ìdàgbàsókè bá ẹ̀ka ìròyìn iléeṣẹ́ ọlọ́pàá kí àjọṣepọ̀ tó dán mọ́rán lè wà láàárín ọlọ́pàá àti ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ní àwọn kan ni ó ṣe àlékún owó compressed natural gas CNG. Wọ́n ṣàlàyé wípé àwọn olókoòwò aládàáni ni ó ṣe àlékún owó tí ó wáyé láìpẹ́ yìí. Adarí ìròyìn fún Presidential Compressed Natural Gas Initiative PCNGI Matilda Johnson ni ó ṣe àfihàn yìí lónìí nínú àtẹ̀jáde. PCNGI ṣe àpèjúwe ìròyìn àlékún owó afẹ́fẹ́ gáàsì tí wọ́n lọ́ mọ́ ìjọba lẹ́sẹ̀ ní ìròyìn aṣinilọ́kàn. Bákan náà ni ìjọba kò ní í ṣe pẹ̀lú ìrànwọ́ lórí CNG. Wọ́n ní ìjọba kò fi àtẹ̀jíṣẹ́ léde lórí àlékún owó afẹ́fẹ́ gáàsì. Ojúṣe PCNG gẹ́gẹ́ bí Ààrẹ Bọ́lá Tinubu ṣe pa á láṣẹ ni láti mú ìdàgbàsókè bá ọjà afẹ́fẹ́ gáàsì kí wọ́n sì rí i wípé ará ìlú ṣe àmúlò ohun èlò tí owó rẹ̀ kò gani lára láti fi rọ́pò epo bẹtiró àti dísù jákèjádò orílẹ̀-èdè. Wọ́n ní àṣeyọrí yìí ti fẹ́ẹ̀ pèsè tó $1 bílíọ̀nù ní ẹ̀ka aládàáni.
PICNG fi kún un wípé pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ ìjọba tí ọ̀rọ̀ kàn, ẹ̀ka yìí ti ní ìdàgbàsókè tó kọjá òye. Ìjọba àpapọ̀ wá fi dá ọmọ Nàìjíríà lójú wípé CNG yóò túbọ̀ máa rùn kí ó sì mọ́ tónítóní láti fi rọ́pò bẹtiró àti dísù. Lánàá ni ìròyìn jábọ̀ wípé ìjọba àpapọ̀ ti ṣe àlékún owó CNG kúrò ní ₦230 sí ₦450 per LCM, wípé ọkọ̀ akérò nìkan ni yóò ní àǹfààní sí ìrànwọ́ lórí CNG. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles yóò padà sẹ́nu ìdíje 2026 FIFA World Cup qualifying tako Amavubi láti Rwanda ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2025. Ìdíje pàtàkì yìí ni wọ́n fi àkókò rẹ̀ sí aago 6 ìrọ̀lẹ́ ní ti Nàìjíríà ní pápá ìṣeré Godswill Akpabio ìlú Uyo, ìpínlẹ̀ Akwa Ibom. Níbẹ̀ ni wọ́n ti mọ ọ̀nà tí Nàìjíríà yóò gbà dé 2026 World Cup. Ikọ̀ agbábọ́ọ̀lù méjèèjì yìí kì í ṣàlejò ara wọn láti ọdún méjì sẹ́yìn ni wọ́n ti ní ìpàdé lẹ́ẹ̀mẹ́ta. Níbi AFCON qualifier ní Kigali ni wọ́n ti gba ọ̀mì ayò 0-0 lẹ́yìn náà sí ìyàlẹ́nu Rwanda pẹ̀lú 2-0 ní Uyo. Nàìjíríà dá padà pẹ̀lú ìwọ̀n ẹsẹ̀ àkọ́kọ́ ní 2025 tí wọ́n fi ní 2-1 ní Kigali. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.